Àwọn Fúlàní wọ́n mà ti ṣèpàdé láàfin gbajúmọ̀ ọba ilẹ̀ Haúsá ní Emir ọba ìlú Kánò, Emir Lamido Sanusi Lamido, tó sì jẹ́ pé Emir náà ó ti ṣèlérí pé láti àsìkò yìí lọ òun lè wá òpin sí wàhálà àwọn Fúlàní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe tuntun mọ́ pé bọ́n bá ń sọ ọ̀kan pàtàkì lára àwọn òkè ìṣòro Nàìjíríà, òkè téńté àti ògbóná gbòǹgbò ni àwọn Fúlàní yóò jẹ́, nítorí pé bí wọ́n ṣe ń pa èèyàn ni wọ́n ń jíyàn gbé káàkiri Nàìjíríà, pàápàá ní ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé àwọn wàhálà àwọn Fúlàní náà, ìyẹn àwọn Fúlàní darandaran àtàwọn àgbẹ̀ tó ń pa àwọn àgbẹ̀ kiri, ó kún nǹkan tó jẹ́ kí oúnjẹ kó wọ́n, nítorí pé ọ̀pọ̀ àgbẹ̀ ni kò lè lọ sóko tí wọ́n lè dáko tán ti sá kúrò nínú oko wọn mọ́. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀nà àbáyọ làwọn èèyàn ti ń fún ìjọba pé kí wọ́n ṣe láti fi rẹ́yìn àwọn Fúlàní, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ wọn bí ó dàbí ìgbìnrin ọ̀tẹ̀, nítorí pé bó ṣe ń pa kan lọ̀kan rúwé. Ṣá o, lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday, ọjọ́ kẹta oṣù kẹsàn-án tá a wà, the 3rd of September 2024, ó ní àwọn Fúlàní náà máa yá lọ sí ààfin ìlú Kánò láti kí Emir Lamido Sanusi Lamido tó ṣẹ̀ṣẹ̀ di Emir láìpẹ́ yìí pé àwọn wájú bẹ̀ àwọn sì wá gbà gẹ́gẹ́ bí ọba Fúlàní tí àwọn pọ́nlé táwọn bọ̀wọ̀ fún. Wọn wá jẹ́ kó di mọ̀ pé àwọn fẹ́ kí Emir náà kó bá wọn dá sí wàhálà táwọn Fúlàní tí wọ́n ń rí káàkiri Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀, Emir Lamido Sanusi Lamido jẹ́ kó di mọ̀ pé nǹkan tó jọ àwọn Fúlàní rí Nàìjíríà kọjá sísọ, ó náà ń fìyà jẹ àwọn Fúlàní darandaran, wọn ní sọ̀mọ̀ pé nùgbó náà ń wà, ó ní pàkúpà náà ń pa wọ́n, wọn tó ń jí màálù wọn gbé, wọ́n sì ń yàn wọ́n jẹ. Ṣùgbọ́n wá jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú eléyìí náà kò sí ẹ̀yà kan tí ò ní àwọn tó ń fi ìwà burúkú bà wọ́n lórúkọ jẹ́. Ó láwọn péréte wà náà Fúlàní tó ń hùwà burúkú, tó ń pààyàn, tó ń jiyàn gbé. Ó láwọn eléyìí ló fẹ́ fi bà gbogbo Fúlàní lórúkọ jẹ́, nítorí pé àwọn ìṣe èèyàn burúkú, àwọn ìṣàpàyàn, àwọn sì ń ṣàjínigbé. Emir Sanusi Lamido wá jẹ́ kó di mọ̀ pé bí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá lè fún un látìlẹ́yìn, òun ṣetán o báyìí láti máa lọ káàkiri ọ̀dọ̀ àwọn Fúlàní láti bá wọn ṣèpàdé pé wọn àtún gbọ́dọ̀ fa wàhálà mọ́, kóun sì yanjú wàhálà tó máa ń bá àwọn àgbẹ̀ fà nínú oko. Nígbà tó ń sọ̀rọ̀, ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn Fúlàní tó ṣàbẹ̀wò sí ìyẹn ẹgbẹ́ Tapita Pulaku Njode Jam Nigeria, ìyẹn Alhaji Madibo Jada, ó kan sára sí Emir Lamido Sanusi, bẹ́ẹ̀ ló bẹ̀ pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ bàbá àti aṣíwájú fún àwọn, kó bá wọn lo oko ẹ̀ láti wá ojútùú sí ìyà àti àwọn nǹkan tó ń jẹ àwọn níyà ní orílẹ̀-èdè Nàìjíríà.